lẹ rí? Bíi 50,000 naira. 50,000 naira. Ẹ gbìyànjú ṣùgbọ́n ẹ pẹ́ o. Owó yẹn gan wúlò mọ́. Mọ́mí ẹ ti kú o. Mọ́mí ẹ ti kú. Ọ̀rọ̀ kú àsìkò àti ẹ̀yẹ èèyàn ikú la gbọ́ àgbà rẹ̀. Bánkẹ́. Ọmọ ṣe. Ẹ wò, ẹ dákun, ẹ̀bẹ̀ mo fẹ́ bẹ̀ yín. Ṣẹ̀rí bàbá kárí bọnú láti èní dọ̀la kò rán kankan. Kódà ká ní 30 oṣù la fẹ́ fi ṣọ̀fọ̀ a lè rí Bánkẹ́ mọ́. Ìyá mi, dákun ilé dọwọ́ ẹ̀. Àwọn ọmọdé yìí àtàwọn ọmọ tó kù fi sílẹ̀ bó ṣe tọ́jú wọn. Dákun, ọ̀rẹ́, sùúrù ló gbà o. Torí ta bá ní káàró ti dídùn ìfọ̀n, a ọ̀rọ̀ adé egun. Ọlọ́run ìjà rẹ̀ lè mọ́. Ẹ ṣe ní ẹ̀gbọ́n ẹ̀ ń kọ́. Wọ́n ti dé. Ọlọ́run bẹ̀. Bàbá o. Tinú, kí ló tó fa lẹ́tà tó ti approve ya? Kí ló dé? Kí ló kàn tẹ̀ mí? Tinú ò bẹ̀rù Ọlọ́run rárá. Kí lẹ́ni ẹlẹ́ni ṣe fún ẹ tó fi fa pépà ẹ̀yà? Ṣé orí ọmọkùnrin tí wọ́n ń wò yẹn? Ọmọ ìyáálé àǹtí mi ni. Ó wá jẹ́ second born ọkọ àǹtí mi. Ṣé o wá rí màmá ẹ̀? Màmá ọkọ tí wọ́n wò yẹn, òun ló ṣe púpọ̀ àǹtí mi. Àǹtí ẹ̀ tó kún jọ sí? Òun ló ṣe pupa. Ṣé o wá rí kó tó pa yẹn o? Ó kọ́kọ́ fi ojú ẹ̀ hàn. Ó fi lákàlàkà káàntí mi kó tó kú. Ó wá ń bọ̀ wá kí sílẹ̀ ló wá ṣe wá sí ibà yìí. Ṣé possible? But orí bíbẹ́ kọ́ lògùn orí fífọ́ bá má ṣe bẹ́ẹ̀. Láyé àtijọ́ nìyẹn. Ṣé orí láyé ti sìn tí ẹdìyẹ bá dàbí lóògùn máa fọ́ lẹ́yìn. Tí n bá tún wá fún ẹyin ẹ̀ tán, màá tún wá pa á. Màá pa adìẹ lọ fúnra rẹ̀. Ọkùn fẹ́ mú. Wọ́n tó ṣẹlẹ̀ ní pé gbogbo àwọn tí wọ́n mú pátápátá àtòkè wọn ti mú wọn. Àfúrà tí mo gbìyànjú gan pé kí wọ́n tiẹ̀ lè mú ẹ̀yin náà ṣùgbọ́n gbogbo akitiyan mi pàbó ló já sí. So ẹ má rò púpọ̀ o. Kò ní pẹ́ mọ́ sí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní gba àwọn èèyàn. Ṣé àlàyé mi ẹ̀yẹ yín? So ẹ má bínú ṣe ti gbọ́. At least a máa fi rí pé ọdún kan sí 2 mẹ́ta wọ́n máa bẹ̀rẹ̀ sí ní gba àwọn èèyàn padà. Ẹ má wọrí o. Ṣé ìgbà ìtàn tó bá máa fi di ìgbà yẹn gbogbo agbára tí mo ní ni màá sà pé kí wọ́n lè mú yín. Even màá fún ara mi lọ rí ọ̀gá wọn náà wọn báyìí lórí ọ̀rọ̀ yìí. Ẹ má wọrí. Ẹ má wọrí. Ọlọ́run àmọ́ sọ iná lẹ́sọ̀rọ̀. Ó dàbọ̀. Ó dàbọ̀ Fẹ́mi. Tinú. Ẹ̀rù ẹ̀ ń bà mí. Ìyá ayé ni ẹ, ìbà ẹ. Kí ló dé? Mo bí ẹni kí ló dé?
Bíọ́lá. Ẹ̀gbọ́n. Ẹ ti dé mi. Tí gbogbo pépà 10 years experience wọ́n kàn ń béèrè níbi ìwọ bọ̀bọ̀ kan ló mú lẹ́tà ìwá. Wọ́n ní wọ́n ti shortlist ẹ̀ mú àwọn tó máa lọ kàwọn èèyàn fún census. Ẹ̀gbọ́n mi. At least bí o ṣe bí change mélòó kan á tún jáde náà. Ẹ̀gbọ́n mi, ṣe ka lẹ́tà ìṣá? Mi ò ká ọgbà tó ti sọ pé wọ́n mú ẹ so. Wọ́n ní kí n lọ sí ọgbà àwọn wèrè kí n lọ kà wọ́n. Ṣó tún máa ń kà wọ́n wèrè ni? Ṣé wọ́n sick fúngbà díẹ̀ ni tára wọn báyá wọn tó wọ̀ ní orí ẹ̀kọ́ kà wọ́n náà? Irọ́ èmi ò ka wèrè o. Tó bá lọ gé mi jẹ́ ńkọ́? Báwo ló ń sọ̀rọ̀ báyìí? Báwo ló ń máa bọ̀ ẹ̀jẹ̀ àti báwọn kan ló ń ṣiṣẹ́ ń bẹ̀? Àwọn kan ló ń tọ́jú wọn, àwọn kan ló máa wá kí jẹ. Báwọn èèyàn wọn á tún lọ kí wọn á gbóúnjẹ lọ fún wọn, wọn á lè máa gé ẹ̀jẹ̀. Wọ́n lè gé ẹ̀jẹ̀ bí ó ṣe bí change mélòó kan á tún jáde lè má fi sentiment sọnù. Ó dáa kí ni mo fẹ́ máa béèrè lọ́wọ́ wọn? Kí ni wọ́n fẹ́ máa sọ fún mi? Kà wọ́n kó kúrò ń bẹ̀. Sípò yẹn ò ṣe wàhálà gbà at least. Ẹ̀wọ̀ ẹ̀rù ń bè mí o, èmi ò lè lọ sọ́gbà wèrè o. Kí ló dé? Owó ló ń pa wèrè. Ẹ̀wọ̀n kan tí Bíọ́lá tún sọ. At least ìròyìn ayọ̀ kan ló ń mú wá pé wọ́n ní wọ́n ti mú Bíọ́lá máa wà láàrin pẹ̀lú àwọn tó máa lọ kànú èèyàn káàkiri ìpín sẹ́ńsọ̀. Ó bẹ̀rẹ̀ ń sọ pé ọgbà wèrè kì í ṣe nǹkan kan wà nínú pé èèyàn fẹ́ lọ kàyàn lọ́gbà wèrè. Ẹ̀dúró, ṣé wọ́n tún máa ń kà wọ́n wèrè? Wọ́n máa kà wọ́n ṣe bẹ́ẹ̀ èèyàn náà ni wọ́n mọ̀ lu wá ń bí ní mọ́ Nàìjíríà ni wọ́n náà. Àtẹ tó ṣe bóyá ó ṣe kúskús díẹ̀ lórí àti aláìsàn kan náà gbogbo wọn. Ìyẹn fi ń gbé wa pé bóyá wọ́n á gbádùn lọ́dọ̀